ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. A tún kí wa kú àbọ̀ sí ìkànnì Seed of Life Television èyí tó fi ìdí kalẹ̀ sí Odò Ọ̀nà nílùú Ìbàdàn. A gbàdúrà wípé bí Ọlọ́run ti ń bá wa pàdé ní ojoojúmọ́ nínú àkòrí gbòòrò tá a sọ pé oore ọ̀fẹ́ fún ojoojúmọ́. Lórúkọ Jésù, oore ọ̀fẹ́ tá a nílò nínú ìrìn àjò ọjọ́ tòní, Ọlọ́run alààyè yóò fi fún ayé wa. Orúkọ mi ni arábìnrin Olúwatóyìn Omídìran láti inú ìjọ onítẹ̀bọmi ti Emmanuel tó wà ní Odò Ọ̀nà Àpáta nílùú Ìbàdàn. Àkòrí ọ̀rọ̀ tí Ọlọ́run yóò máa fi bá wa sọ̀rọ̀ lónìí òun ni a pè ní ìdánwò àrídájú. A ó sì máa kẹ́kọ̀ọ́ láti inú ìwé Genesis orí 22. A ó máa kà láti ẹsẹ̀ 1 sí 12. Ẹ jẹ́ ká gbàdúrà. Olúwa fi ògo fún orúkọ yín fún ọ̀rọ̀ rẹ èyí tó rán jáde, tó ṣetán láti rán jáde. A béèrè pé kí ẹ̀yin Ọlọ́run alààyè kẹ́ ẹ fi okun fún ọkàn wa láti rin ìrìn àjò ìgbàgbọ́ àti láti borí gbogbo àwọn ìdánwò èyí tẹ́ ń gbé síwájú wa, láti dán wa wò, láti mú wa lọ sí ìpele àṣepé. Lórúkọ Jésù, oore ọ̀fẹ́ rẹ jẹ́ kó tó fún ayé wa. Ògo ni fún orúkọ rẹ Olúwa, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Bíbélì kíkà wa òun la rí nínú ìwé Genesis orí 22 láti ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 12, tí ẹsẹ̀ tí a ń tẹnumọ́ tó sì wà ní ẹsẹ̀ B ti ẹsẹ̀ 12 tó kà báyìí wípé lẹ́yìn nǹkan wọ̀nyí Ọlọ́run dán Ábúráhámù wò, ó ní Ábúráhámù, Ábúráhámù. Ábúráhámù sì dáhùn pé èmi nìyí. Ọlọ́run ní mú Ísákì ọmọ rẹ kan ṣoṣo tí o fẹ́ràn kí o sì lọ sí ilẹ̀ Mòríáyà kí o sì fi ọmọ náà rúbọ sísun lórí ọ̀kan nínú àwọn òkè tí wọ́n júwe fún ọ. Ábúráhámù bá dìde ní kùtùkùtù ní òwúrọ̀ kùtùkùtù ọjọ́ kejì. Ó di kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ ní gàárì. Ó mú 2 nínú àwọn ọ̀dọ́mọkùnrin ilé rẹ̀ àti Ísákì ọmọ rẹ̀ lọ́wọ́. Ó gé igi fún ẹbọ sísun. Lẹ́yìn náà wọ́n gbéra. Wọ́n lọ sí ibi tí Ọlọ́run ti júwe fún Ábúráhámù. Ní ọjọ́ kẹta, bí Ábúráhámù ti ń wo ọ̀gángán, ó rí ibi tí Ọlọ́run júwe fún ní òkèèrè. Ẹsẹ̀ 5. Ábúráhámù bá sọ fún ọ̀dọ́mọkùnrin tí ó tẹ̀lé, ó ní, ẹ dúró ti kẹ́tẹ́kẹ́tẹ́ níyìn, èmi àti ọmọ yìí yóò rìn síwájú díẹ̀ láti lọ sin Ọlọ́run, a ó sì padà wá bá yín. Ábúráhámù gbé igi ẹbọ sísun náà lé Ísákì ọmọ rẹ̀ lórí, ó sì mú ọ̀bẹ àti iná lọ́wọ́. Àwọn méjèèjì ń jọ ń lọ. Ní ẹsẹ̀ 7, Ábúráhámù bá pe Ísákì bá pe Ábúráhámù bàbá rẹ̀, ó ní, bàbá mi. Bàbá rẹ̀ dá lóhùn pé, kí ni ọmọ mi? Ísákì ní, wò ó, a rí iná àti igi, àgbò wo la ó fi rúbọ ẹbọ sísun? Àgbò tí a ó fi rúbọ ẹbọ sísun dà? Ẹsẹ̀ 8, Ábúráhámù dá lóhùn wípé, ọmọ mi, Ọlọ́run fúnra ara rẹ̀ ni yóò pèsè àgbò tí a ó fi rú ẹbọ sísun náà. Àwọn méjèèjì bá tún rìn àjò wọn lọ. Nígbà tí wọ́n dé ibi tí Ọlọ́run júwe fún Ábúráhámù, ó tẹ́ pẹpẹ kan níbẹ̀, ó sì tò igi sórí pẹpẹ náà. Ó di Ísákì ọmọ rẹ̀ tọwọ́ tẹsẹ̀, ó bá gbé e ka orí igi lórí pẹpẹ tí ó tẹ́. Ábúráhámù na ọwọ́ mú ọ̀bẹ,
láti pa ọmọ rẹ̀. Ẹsẹ̀ ìkọkànlá, ṣùgbọ́n áńgẹ́lì Olúwa pè é láti òkè ọ̀run, ó ní, Ábúráhámù, Ábúráhámù. Ábúráhámù dáhùn, ó ní, èmi nìyí. Ẹsẹ̀ ìkejìlá, áńgẹ́lì náà wí fún un wípé, má ṣe pa ọmọ náà rárá, má sì ṣe é ní ohunkóhun, nítorí pé ní ìsinsìnyí ni èmi mọ̀ dájú pé o bẹ̀rù Ọlọ́run, ní ìgbà tí ìwọ kò kọ̀ láti fi ọmọ rẹ kan ṣoṣo tí ó tóbi rúbọ sí èmi Ọlọ́run. Ẹsẹ̀ tí à ń tẹnumọ́ bí mo ṣe sọ, òun ni apá bí ẹsẹ̀ ìkejìlá yẹn tó kà báyìí wípé, nítorí pé ní ìsinsìnyí ni èmi mọ̀ dájú wípé o bẹ̀rù Ọlọ́run, nítorí tí o kò kọ̀ láti fi ọmọ rẹ kan ṣoṣo tí o bí rúbọ sí èmi Ọlọ́run. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ wípé orí ọ̀rọ̀ wa náà ni ìdánwò àrídájú. A rí kí Ábúráhámù dúró fún ọdún 25 márùnléní-ogún tó fi ń wojú Ọlọ́run kó tó di pé Ọlọ́run fún ní Ísákì. Ẹ jẹ́ ká wo ìrora tí Ábúráhámù tí ó ní àwọn àkókò ìgbà tó fi ń dúró. Ọmọ yìí tí Ọlọ́run fún Ábúráhámù ni Ọlọ́run tún béèrè ní ọwọ́ Ábúráhámù láti fi rúbọ sí òun. Ní ẹsẹ̀ ìkẹta, a rí ìgbọràn Ábúráhámù. Ní kété tí Ọlọ́run sọ ọ̀rọ̀ yìí fún, Ábúráhámù dìde ní kùtùkùtù òwúrọ̀ ọjọ́ kejì, ó sì dí kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ ní gàárì. Ó mú ọmọ rẹ̀ àti àwọn arákùnrin méjì lọ́wọ́. Ní ẹsẹ̀ ìkẹta yìí, ó fi hàn ìgbọràn Ábúráhámù. Ábúráhámù jẹ́ ẹni tó gbọ́ràn tó kò sì dùn Ọlọ́run ní ọmọ rẹ̀ kan ṣoṣo. Èyí tó fi ń yé wa wípé Ábúráhámù ó ní ìgbàgbọ́ nínú Ọlọ́run wípé bí ó bá tilẹ̀ gba ọmọ kan ṣoṣo yìí, ó sì lè mú ìlérí rẹ̀ èyí tó ṣe fún òun ní ìpìlẹ̀ wípé òun ó sọ òun di orílẹ̀-èdè ńlá, ó sì lè múṣẹ. A rí ní ẹsẹ̀ ìkarùn-ún yìí wípé Ábúráhámù ó jẹ́ ẹni tó gbàgbọ́ nínú agbára Ọlọ́run wípé bó bá tiẹ̀ fi àyè gbà kí òun ó fi ọmọ òun kan ṣoṣo tí a pè ní Ísákì yìí rúbọ, ó sì lè sọ òun di orílẹ̀-èdè ńlá. Nígbà tí a dé ẹsẹ̀ ìkẹjọ, a rí ìdáhùn Ábúráhámù, a rí àrídájú ìgbẹ́kẹ̀lé Ọlọ́run wípé yóò pèsè ohun ìrúbọ. Èyí tó fi yé wa wípé Ábúráhámù ó ní ìgbàgbọ́ èyí tó fi ẹsẹ̀ múlẹ̀ nínú Ọlọ́run. Ní ìgbà tí a dé ẹsẹ̀ ìkejìlá, ó jẹ́ ká rí wípé àrídájú wípé Ọlọ́run wà pẹ̀lú Ábúráhámù nínú gbogbo àwọn ìgbésẹ̀ rẹ̀. Ó ń ṣe àkíyèsí ọkàn rẹ̀. Ẹsẹ̀ ìkejìlá yìí ní ẹsẹ̀ bí Bíbélì sọ wípé nítorí pé ní ìsinsìnyí, ìtumọ̀ ní ìsinsìnyí ni wípé Ọlọ́run mọ̀ gbogbo ìrìn àjò náà bí yóò ti rí. Ọlọ́run ti fi agbára àti orí ọ̀fẹ́ fún Ábúráhámù wípé kò ní sẹ́ òun láti má fi Ísákì ọmọ rẹ̀ kan ṣoṣo láti fi rúbọ. Irú ayé wo wá lè ní wáyé? Àdìsá. Láì ọkọ̀ àgbàdo mi òkè ọ̀hún, òun náà kọ́ kò gbójú báyìí lọ. Ní ìrètí tí n bá débi ọ̀pẹ̀ ìgbò, òun náà máa gbó, ó máa kó lọ́jà láti lọ sọ́ta, ayé ìṣú mi. Àdìsá, gbogbo àrùn yìí. Ètò kan mú ètò òun ní sábà sọ fún ẹ. Orí ọ̀fẹ́ ọjọ́ òní. Nígbà wo ni ètò náà? Ní aago 6 sígbà wo? Sí aago 6 àràárọ̀. Ní ilé iṣẹ́ ìmáwòrán. Kí ni àwọn ẹ̀kọ́ èyí tí a rí dìmú nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí? Ẹ̀kọ́ àkọ́kọ́ ni wípé ìdánwò dájú nínú ìrìn àjò ayé wa. Ọlọ́run a máa dán wa wò ní ìgbà dé ìgbà láti mú wa lọ sí ìpele èyí tó kàn. Gẹ́gẹ́ bí a ti rí ọmọ iléèwé, bí ó bá ṣe ń gbé ọmọ iléèwé, ó la àkókò ìdánwò kọjá, ó sì yege. Ní ìgbà náà la gbé sí kíláàsì èyí tó tún kàn.
a rí kí Ọlọ́run máa ń fi àyè gbà láti dán wa wò, láti gbé wa lọ sí àwọn ìpele èyí tó tún kù nínú ìrìn àjò ẹ̀mí wa. Ẹ̀kọ́ mìíràn tí a rí kọ́ ni wípé ní ìgbà tí a ń dán wa wò, Ọlọ́run wà ní ìtòsí wa. Bíbélì sọ wípé òun ò ní fi ìdánwò èyí tí ò kọjá ìgbàgbọ́ wa láti dán wa wò. Èyí tó fi ń yé wa wípé bí Ọlọ́run bá fi àyè gbà pé kí ìdánwò kó wá sí ojú ọ̀nà wa, Ọlọ́run wà ní ìtòsí wa, ó wà ní àyíká wa, ó sì ń kíyèsí àwọn ìgbésẹ̀ èyí tí à ń gbé. Ìdánwò mìíràn, ẹ̀kọ́ mìíràn tí a tún rí kọ́ òun ni pé kò ní dán wa wò kọjá ìgbàgbọ́ wa. Ó ti wò ó ti kíyèsí wa, ó ti mọ àwọn ìpele èyí tá a dé nínú ìrìn àjò ẹ̀mí. Ṣùgbọ́n ó nílò láti dán wa wò kó tún lè tún mú wa ga sí nínú ìrìn àjò ẹ̀mí. Èyí tó fi ń yé wa wípé kò ní dán wa wò ju ìgbàgbọ́ wa lọ. A tún rí ẹ̀kọ́ kọ́ wípé oore ọ̀fẹ́ Ọlọ́run ó wà síbẹ̀ fún wa ní ìgbà tí ó ń dán wa wò. Ẹ jẹ́ ká wo ìdánwò èyí tí Ábúráhámù tó là kọjá. Ṣùgbọ́n nítorí pé oore ọ̀fẹ́ Ọlọ́run ó tó fún ayé Ábúráhámù, ìdí nìyí tí ó fi lè dùn Ọlọ́run ní ọmọ rẹ̀ kan ṣoṣo láti fi rúbọ sí Ọlọ́run. Èyí tó ń fi ìdí rẹ̀ múlẹ̀ wípé bí Ọlọ́run bá fi àyè gba ìdánwò nínú ìrìn àjò rẹ̀, oore ọ̀fẹ́ rẹ̀ ó tó fún ayé rẹ̀. Ó nílò láti já Ọlọ́run kulẹ̀. Ohun tó nílò náà ni pé láti máa béèrè fún oore ọ̀fẹ́ ní àkókò èyí tá ń dán wò, tá ń dán ìgbàgbọ́ rẹ̀ wò, tá a sì tún mú ọ dàgbà sí nínú Ọlọ́run. Mo gbàdúrà wípé oore ọ̀fẹ́ tá a nílò láti gbọ́ràn sí Ọlọ́run ní ìgbà tó bá ń béèrè àwọn ohun tó ṣe pàtàkì nínú ayé wa láti jọ̀wọ́ rẹ̀ fún Ọlọ́run, Ọlọ́run alààyè yóò fi fún wa, oore ọ̀fẹ́ rẹ̀ yóò sì tó fún ayé wa. Ẹ jẹ́ ká gbàdúrà. Olúwa béèrè fún oore ọ̀fẹ́ ìgbọràn. A béèrè fún oore ọ̀fẹ́ tá ò fi yege ní ìgbà tí ẹ̀ ń dán wa wò. Lórúkọ Jésù, Olúwa yọ̀ǹda rẹ̀ sínú ayé wa. Bá a ṣe ń jáde lọ ní ọjọ́ tòní nínú ìrìn àjò wa, a béèrè wípé kí ẹ fi oore ọ̀fẹ́ yín kí ẹ fi di ayé wa mú. Ká má ṣe jẹ́ èèyàn Ọlọ́run alààyè kulẹ̀ ní agbọn gbogbo èyí tẹ́ ń ti ń dán wa wò. Oore ọ̀fẹ́ rẹ̀ jẹ́ kó tó fún ayé wa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Mo kí wa pé a kú ìgbádùn Ọlọ́run nínú ìkànnì yìí. Bí a ṣe ń tẹ̀síwájú, máa rọ̀ wá wípé ká máa tẹ̀síwájú láti máa gbọ́ ìkànnì yìí láti Seed of Life Television. Oore ọ̀fẹ́ Kristi Jésù yóò tó fún wa. Àmín.